inú yín á máa dùn sí tó dáa ẹ̀yin sì fẹ́ kí n tó dáa bàjẹ́ bẹ́ẹ̀ bá máa dúró ń bi kí n tó dáa bàjẹ́ ọlọ́run ọba tiẹ̀ náà jẹ́ kó tó kó láyé. táyé yín fi ní ìtumọ̀ sí gbogbo ìgbàlù ẹ̀ ń tà náà mu ẹ̀ tó ń kó ni mu. àwọn kan bẹ striker ni wọ́n ti jáde nísìnyí wọ́n fẹ́ lé àwọn kan wọlé síbẹ̀síbẹ̀ ẹ̀ gbà ẹ̀yin náà tó ń fẹ́ ta títí dì sí. ẹ̀ẹ́dẹ̀ ní injury ẹ̀sìn ní kéèyàn púpọ̀ ẹ má bínú kíkéyìn jù bẹ́ẹ̀ lọ o àsìkò ní o òkè Sókótó òkè àbáwá àkàkàmọ́ òkè yín òkè Ájì Sàídì náà mo wá darí kíkì mi sọ́dọ̀ ìyá olóríire ìyá wa Mùjídà ìyá alùbáríkà bàbá wa máa dìbò inú mi dùn pé nígbà tá a wọlé àwọn náà tó rántí ojú ní l'Àbújá. ìyá wa tó jókòó yìí ẹni àpọ́nlé ni wọ́n púpọ̀ lọ́dọ̀ mi wọ́n sì máa di àpọ́nlé náà tí wọ́n fi kú ni. ẹni ó bá pọ́n wa lé a máa pọ́n ẹ̀ lé tọ́ bá ti pọ́n wa lé a bá bùkù dọ́gba rẹ wò. ọ̀pọ̀ àyàtọ̀ àpọ́nlé àtàbùkù eré rẹ̀ yá dànù. wọ́n pọ́n lé ọ̀wá fábọ̀ wá dàpọ́n lé padà. ó kú ọ̀la tá a ṣe òde wa l'Àbújá ni mo lọ bá yà wá ní ọ́fíìsì. aláwọn ilé èkó oníkà ilé èkó kan tẹ̀ èmi sì máa ń yọ̀ lọ́dọ̀ wọn púpọ̀. àwọn nǹkan báyìí làwọn máa fẹ́ lọ sí ilé èkó nǹkan báyìí làwọn ìjọ tí wọ́n fẹ́ lọ sí nǹkan bàbá ni nǹkan pírẹsidẹ́ntì. kẹwọ́ bó ti tóbi tó. ó ní rárá bóyá tètè kú lọ́dọ̀ mi bẹ́ẹ̀ tètè dọ́dọ̀ mi nítorí ọmọ yìí tẹ́ ṣe mi àmọ́ lọ́la ẹ̀ gbọ́dọ̀ wá. ìyá wa Mùjídà ìyá lọ́jà general wọ́n sì fi gbogbo tí wọ́n ń ṣe lẹ̀ wà láì wọn ò lè kó nàìjọ́ náà. ẹ dákun ẹ bá ń pariwo Allahu Akbar. ẹ tọrọ tóbi dáadáa. ẹ dákun àpálẹ wo lójú yìí ń lọ. wọ́n tún wá fún mi lówó tó tó. owó tí máa fọ́ ní nǹkan tó ní máa sọ eléyìí kú ni ọ́ ni. ọwọ́ pa nǹkan mọ́ra náà lórí ilé òfin tètè hàn lára rẹ̀. gbogbo ẹni tí wọ́n bá máa fún ní nǹkan tí ẹ bá appreciate rẹ̀ ẹ̀rí yóò máa gbẹ bí ọ̀bẹ rẹ̀ dé púpọ̀. wọ́n bá ṣe ní lóore èèyàn máa dúpẹ́ ni. wọ́n dìnáyà àwọn olóore rẹ̀ bọ́ọ̀ bá dìnáyà àwọn olóore rẹ̀ ọba tí wọ́n sọ̀rọ̀ fún ọ̀ gan yóò dínà òrè fún ọ. òkè yín púpọ̀ kankan ò sì ní ṣe yín ẹ sàmì fún wọn. gbogbo àwọn tí wọ́n dún màwúrú ọlọ́run ó gbèrè lẹ́kẹ̀ wọ́n. ọlọ́run fa àwọn ya pẹ́rẹpẹ́rẹ. tọ́lọ́run lẹ́yìn lẹ́ẹ̀ máa ṣe tànàbì lẹ́ẹ̀ máa ṣe ẹ̀ wá ya ẹ̀sìn kan pé kan. gbogbo ẹ̀ ṣe dáadáa ń bẹ̀ náà. yóò wọ láàníyàn yìí náà máa ń sọ fún gbogbo àwọn èèyàn ó ní kò sádùá kan tí ìyá wa Mùjídà máa ń bẹ̀mí láyé kódà àwọn èèyàn bẹ̀mí ládùá fèrè ara wọn. alájí àdó àlẹ́sà ọlọ́jẹ̀ kí bàbá mi ó rí i ṣe. bàbá wa láàyè tàlà bàbá wa kí ó gbàgbọ́ wọn láàyè bí àná ẹ̀ ti máa ń gbé. Nàìjíríà ni ẹ sáà máa ṣàdúrà fún ọlọ́jẹ̀ bàbá ó rí i ṣe. Ọlọ́run ó sì jẹ́ kí wọ́n rí ṣe. ẹni ọba sàmì tiẹ̀ náà dá ń bẹ̀. mo fi bàbá wa bá a lọrí kí lónìí làwọn náà dé láti lọrí. kí n tún wá wá bí mo ti wá yìí ìyá lọ́jà náà tún wá tún pè mí lẹ́yìn ìgbà tó lórí eré pè mí. dandan gbogbo tẹ́ ń bá ń ṣe gbọdọ̀ pàtì ni mo ní àwọn gbogbo kan náà ti kú gbòǹgbò láti lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀. mo kì í yín púpọ̀. gbogbo eléyìí náà a fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní àwọn ọdún kò sí wàásì kankan ọpẹ́ náà la wá dú. mo kí Alhaji wa Ishaq Awẹ́ bàbá Masoud
alánìyàn dáadáa. Ìyá lọ́jà, bàbá yà àtijọ́ wà ní sìkèsè 25 years. Látijọ́ wà. Relationship ọ̀sẹ̀ kan lọ bẹ́ẹ̀ lómi ìsìn ìdòdìlérí ibú lọ́dọ̀ wọn. Wọ́n lọ dá. Ẹlẹ́kẹ̀ẹ́ ń bù pé bí ọdún bíi mélòó kan wọ́n ní akíní jẹ́ bẹ́ẹ̀ Masudi kan tá a kó Masudi kan ti lé 25 years. Ọkọ ọmọ ìyá lọ́jà ní Masudi ọ̀gá ti lé 25 years. Ẹ̀yọ̀ bọ́ ànábì wọ́n ní. Bàbá Amádìbò, ìyá lọ́jà, ṣe rí bàbá yìí dáa púpọ̀. Olórí ilé púpọ̀ ni wọ́n. Wàláhì wá sí ń bẹ lára wọn. Wọ́n a máa ṣe rere látọjọ́ tó ti pẹ́. Rere náà, òun náà lọ́lọ́run sì fi ń yọ wọ́n bí gbogbo àgbákò tọ́lọ̀. Báwo wá rí àwọn wọn lónìí, mo ní abájọ. Béèyàn bá rí kébékébékébé, ó fẹ́ yàwó gidi. Ẹ bá rí tọkùnrin tètè kó ìyàwó hàn lè mọ̀ yìí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá àbí ojú ọ̀nà kọ́ ló mú wa. Ẹ bá rọ́kùnrin tí ń ṣe kébékébé bébí náà ti ń ṣe kébékébé. Ọjọ́ orí mi dàrú mẹ́tọ̀ mi lọ́wọ́. Wọ́n ṣe máa ń tó ṣe bí kiri. Ìyàwó rẹ̀ ní jẹ́bẹ̀. Gbogbo obìnrin tí ọba ti lu àwọn ọkọ rẹ̀ dé ṣùgbọ́kọ tí rí náà lórí. Ẹ gbó sí. Pẹ̀lú bẹ́ẹ̀ tí ń ṣe tọ̀ìtọ̀ì náà tó. Ẹni pé ẹyin má tàwọn tó sáré sí. Ẹni ọba Yorùbá nẹ́bí ò ní sunkún. Ájì bàbá Masoud, ájì Sọ̀hákà Awé, lẹ́nu bàtà bẹ̀rẹ̀. Lẹ́nu bàtà bẹ̀rẹ̀. Ájì Sólébọ̀ lóde yìí. Ẹ máa bọ̀ ẹni wájú ni wọ́n ká máa bọ̀ wá ká wá dàgbà fún wọn. Kẹ̀dú sí ìyàwó. Sólébọ̀ ló. Àwọn amájíbọ̀ Sólébọ̀ ní wọlé bọ̀ yìí. Sólébọ̀ ní wọlé bọ̀. Ájì Abdulrazak ní Sólébọ̀, Olúṣọlá. Èèyàn mi pàtàkì náà nì. Gbogbo àwọn àjọ alákòóso wọn ti lọ só. Wọ́n só láti gbà náà títí dì sí. Ẹ máa wá dà fún wọn. Ẹ kí ya lọ́jà. Ájì Abdulrazak. Ẹni alhamdulillah. Mo kí alájí wa Rọ̀kíbù ọ̀nà níyì alájí Rọ̀kíbù àwọn dà alájí Rọ̀kíbù ẹni kí gbogbo wọn kàn jọra wọn àwọn olórí rẹ máa jọra wọn àwọn olórí ikú náà máa jọra wọn ẹ ti rí wọn máa wò pò ìbí òtó ni ẹ bá ti rẹni tí wọn ń sọ̀rọ̀ ẹ̀rí bí ìdùnnú tí ò ti rẹ́ni ẹ fura sí mo kí Ájì Rọ̀kíbù Ájì wa Sàídì Balógun ó dà olórí ìrè lónìí ẹ̀rí bá Ájì Sàídì náà ṣe kébékébé ni gbogbo ògbà máa pàdé láwọn áńgù kan lábújá wa ní máa pè yín náà ló bá rí èkó jẹ́ gbogbo ògbà kò tí ẹ̀ wá sígbà tí ètò ẹ̀wọ̀n ìwàwé lẹ́yìn ètò ẹ̀wá ṣe tíátà fún rẹ̀ ètò kó wọ́n nà wọ́n ní ó túnmọ̀ sí tíátà lọ. Nínú àwọn eléré tàgé tó ti rí ṣe tálùbáríkà ṣe ń bẹ lára rẹ̀ ní Ájì Sàídì Balógun wà ọ̀nà lébù ni ó ń gbà yálà yá ṣe yóò sì tún máa rí ìgbà sí ìyá lọ́jà Ájì Sàídì ẹ wò wọ́n dáadáa ṣe ti rí wọn dáadáa ṣe kọ́ńtàkì onígbàṣẹ́ o mo tún ti Ájì Sàídì ìpolówó tí ò sówó bẹ̀ ni o mo sáré polówó ẹ̀yìn wà lẹ́kọ̀ọ́ ọmọ bàbá Amádìbò ní kí n bí pásítọ̀ láti Amẹ́ríkà pásítọ̀ Kájọgbọ́lá bí mo ti wọlé báyìí náà ti ń fetí ko ìyá lọ́jà létí àfá àti mo máa ń gbádùn rẹ̀ lélẹ̀ ìwé eré wọ́n mùsùlùmí tó gbádùn wọn ó sì pẹ́ ààrẹ mùsùlùmí ọ̀sùn gbádùn tọ́lọ́run sí
Pastor no. Ó tún ká pastor la pastor ẹ sọ fún àfàṣẹ alẹ́ ìwà gbádùn ọmọ wò wọ́n kì í ṣe. Pastor wò mí wò wò. No seriously. Ó tún wá dìde, ó ti tó rẹ̀gẹ̀dẹ̀ wọn. Ó tún dìde níbi tó jòkó sí, ó tún wá jòkó sí ní kó òun fẹ́ ya fọ́tò. Wọ́n tún ṣe fídíò. Pastor wà láàyè ní ṣìṣe. Ìjọ yóò sì ní tú. Ẹ ṣàbí fún wọn dáadáa. Wọ́n ní Ìlọrin làwọn gbé Ìlọrin náà bí àwọn sí. Wọ́n ní ìwà tí wọ́n hù fáwọn Ìlọrin ó fẹ́ lè sọ àwọn di mùsùlùmí. Èmi kọ́ mo wí àwọn náà ló ń wí fúnra wọn lọ lé nìsín. Mo kí yín púpọ̀ gbogbo àwọn ọmọ yẹn ní masari wọn. Àdúrà náà ló kù tá a fẹ́ ṣe. Bàbá ọjà Abíọ́lá náà ń bẹ́ ń bì yìí. Àfi sùúrù. Ayé àfi sùúrù náà bẹ̀ mí. Ẹ lágége. Mo kì í yín púpọ̀ bàbá wa jó bí ewé. Ayé wa sọ̀rọ̀ ìbánu àìjó bí ewé. Láti jọ ìdẹ́ ti ń jóná ẹ̀rù náà. Ipò yìí kan ń ṣe sí dáadáa. Bàbá wa jó bí ewé gbogbo àwọn ọmọ yẹn ní masáré wọn. Èmi yóò sì kù Abdulaziz ọmọ mi dáadáa yóò máa dá fún un sí. Láyé wa Olúsànyà ọ̀bẹ̀rẹ̀ àwọn náà bẹ́ ń bí báyìí. Akínyín púpọ̀. Alhaji wa Ọjọ́ra Maruf àwọn náà bẹ́ ń bí àwọn èèyàn ńláńlá bẹ́ ń bí yìí. Gbogbo àwọn baálẹ̀ ń bẹ́yà yìí láti Agége. Commissioner incoming chairman ọ̀bẹ̀rẹ̀ àwọn náà bẹ́ ń bí báyìí. Ní Agége local government bẹ́ẹ̀ ní ṣiṣẹ́ o àbúrò ní ṣe yín o. Mo wá kí òní nǹkan òní. Ẹ dákun ẹ bá ń pariwo Allahu Akbar. Alhaji wa Muti'ullahi Muti'uddin. Ọládẹ̀gbọ́n. Ọláìdé aka Ọ̀kadìgbò Àjẹsẹ̀dá gbogbo tabataba ẹ pariwo Ọlọ́run ẹ dákun ẹ pariwo Ọlọ́run dáadáa. Ìjọ tí Alhaji wa Ìsàhákà wẹ́pẹ̀ mi fún òde òní àti ìyá wa Ìyálọ́jà oní Ọlọ́run èdìdé sókè Ọlọ́run pẹ̀lẹ́. Jòkó ń tiẹ̀ jòkó. Ọ̀kadìgbò yìí ó dàbí kọ́ halẹ̀ púpọ̀. Èèyàn ni Ọ̀kadìgbò yìí bàbá. Olóríire ó máa fẹ́ràn olóríire. Ajíwá Sólébọ̀, mo wá sọ fún bàbá wa níjẹta. Mo ní yóò wù mí kájọ lọ kó ẹ̀yẹ bá ẹni tọ́lọ̀ ń da ayé ẹ̀yẹ bá. Bàbá wa, wọ́n wá gbéra nílọrin láàárọ̀ yìí. Láti lè wá bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ dákun òní jẹ́ ọjọ́ pẹ́ àbí èsì ọjọ́ pẹ́. Fún Alhaji wa Muti'u. Alhamdulillahi. Ẹ dákun ẹ máa ń dúpẹ́ yẹn dáadáa. Àtìyàwó rẹ̀ tó dúró tọkọ rẹ̀. Tẹ́ ẹ bá rọ́pò tí ń rí nǹkan rẹ̀ ṣe láyé ìyàwó èso lórí burúkú ni o. Torí a máa takora wọn nígbà míì. Ọkọ mi náà lówó, àwọn ti fowó jẹ chíńchì tán. Ó ti fi owó jẹ chicken tán. Ìyàwó náà sì ni wọ́n yọ ń jẹ. Àtẹ̀jà tútù. Ìyàwó ò tiẹ̀ ní sí ọkọ ní gbẹ́rẹ́ pàtó pé àánà máa ń rí nǹkan rí ṣe láyé ni.
ìyàwó náà wá dẹ́gbẹ́ kalẹ̀ lónìí tí o ṣe ọlọ́ o bójú mi jẹ. bàbá abẹ́ ẹ̀rí pé ìyàwó dẹ́gbẹ́ kalẹ̀ pé o ṣe ọlọ́run o bójú mi jẹ. nígbà tí o bójú ọkọ rẹ̀ jẹ́ tí o sì bẹ̀yìn ọkọ rẹ̀ jẹ́ gbogbo obìnrin tí ń bá ń bẹ̀yìn ọkọ rẹ̀ jẹ́ kò ní rójú rẹ̀ lára ọmọ. ẹ wo gèdè wọ́n ti lo òkè. mi ò mọ sẹ́ẹ̀tì tẹ wá jà yá bá ti bọ́ sábẹ́ gèlè rẹ̀ náà. ó lọ fà á. ó wá dé pàpà sọ́run. ó fi pàpà sọ́run. ọmọ wa dé gbàgbọ́ ìdùnnú náà la fẹ́ ṣe lónìí. gbogbo ẹ̀ wá ń jórí ire fọ́pọ̀ lónìí. ẹ dákun gbogbo ẹni tí wo eléyìí náà bá wù tó tún fẹ́ sọ̀rọ̀ sí kó ní alhamdulillah. ẹ bá ń wí bẹ̀ dáadáa. ẹ bá ní masha Allah. Masha Allah. La quwwata. Illa billah. Ọ̀pọ̀ èèyàn ni ó wáyé bó ti wáyé náà ni ó padà sọ́dọ̀ rẹ̀. wọ́n rí rè ṣe láyé ẹlòmí ọmọ afẹ́ tí gbọ́ rere ni kò ní rí rere kọ́sẹ̀ tí ó ti padà sọ́dọ̀ lọ. ẹlòmí yóò máa lọ bí wọ́n ti ń sílé gbogbo ìgbà ni tí ó fi jáde láyé kò ní ra búlọ́ọ̀kù. tí bá ń bẹ ní àkọọ́lẹ̀ rẹ ọlọ́run tẹ́lẹ̀ fún ẹni tí ò tí ì rírú ẹ̀ ṣe wọn ládùn tí ń bẹ lọ́dọ̀ ajínigbò tí ò lónìí ọlọ́run mọ́sà yí padà fún mi. ẹni Masha Allah. Masha Allah. ohun yẹn lọlẹ̀ púpọ̀. Masha Allah. La quwwata. La quwwata. Illa billah. Illa billah. ṣe yóò kọ ọlọ́run tí mo wí ẹ ó di méjì. ó di méjì báyìí. ó léyìn òǹkà tí mo fẹ́ kó jẹ́. tó bá dẹ̀ ti jẹ́ iye òǹkà yẹn ayé rẹ̀ dá látòrí nù. ó dànù ó ti dá pátápátá nù ni. ẹlòmíín bẹ láyé kò ní bá wọn kọ́lé láyé. ẹlòmíín ó sì máa fara sínú yóò fara sínú gbogbo nǹkan rẹ̀ ní ọmọ wù ní ọmọ ya fọ́tò rẹ̀ lọ́kàn amákòrin rí ṣe lójú ayé. tí bá bẹnu àkọ́lé ọlọ́mbẹ wọlé inú àwọn tí ń lò lónìí ọlọ́run yí padà fún wa. ẹni Masha Allah. Masha Allah. eré ẹlòmíín sì ń ṣe. ẹni Masha Allah. Masha Allah. La quwwata. La quwwata. Illa billah. Illa billah. torí tọ́ba mi fẹ́ máa gbọ́ lẹ́nu yín lónìí lò. ẹlòmíín náà ni ó sì parí ilé bẹ́ẹ̀ ti parí rẹ̀ yìí tá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lónìí ọjọ́ òní àwọn àjẹjọ́ tí wọ́n bò mọ́ rẹ̀. wọ́n bá ṣe fìlà òpapọ̀ mọ́ sí i. àti rí irí tó pọ̀ ní ẹni ọ̀sẹ̀lẹ̀. wọ́n ní wà láì bó ti dáa tó kí wọ́n tó fẹ́ sílé náà ni wọ́n bò mọ́ rẹ̀. ilé rẹ̀ náà ni ẹ lọ sí sí. kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lónìí ẹni Masha Allah. Masha Allah. La quwwata illa billah. ẹ bá wí bẹ́ẹ̀ dáadáa. Masha Allah. La quwwata illa billah. ọlọ́run wá sí ọjọ́ òní lọ́jọ́ dùnú. ó sì ọjọ́ òní lọ́jọ́ pẹ́. àwọn tí kì í ráyè láyé ni wọ́n wá jòkó mẹ́ lónìí. tí àlọ́jà tó kọ́ ní. so kéré létí ni. tí wọ́n ti di ẹ̀ létí lọ ní. tí àlọ́jà wà pọ̀ ní. Nàìjíríà. ọmọ tó jọ bàbá rẹ̀. ó ti ẹjọ́ bí ìtòrí wọ́n máa wò kúlẹ́kúlẹ́ mẹ́ra. gbogbo nǹkan yẹn yóò sì máa ṣe ń lò. Yorùbá ànábì Muhammad. ẹni ọba Yorùbá ànábì ò ní sunkún bá. wí bẹ̀ dáadáa. àwọn ń dunu lónìí. Mori adi zamaka. Bàbá wa kí n gbàgbọ́ di mbẹ̀mbẹ̀. Bàbá wa mẹ̀rìmẹ́ta bàbá ìlú lórí mbẹ̀mbẹ̀. Bàbá wa ìmáàmù mbẹ̀mbẹ̀. Gbogbo àwọn jàǹkàjàǹkà ni wọ́n jàǹkà sẹ́ni ìjọba yìí. Àsóore ni fún yín lónìí. Tọ́lá wọn ò jẹ́ sí wàhálà lásán. Ajáde làṣáàkì náà náà jòkó. Ẹlòmí ò wáyé yóò ṣe wàhálà kò sì ní rí ìgbọ̀ngàn rẹ̀. Nígbà bẹ́ẹ̀ náà àkọọ́lẹ̀ ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run mọ́sà yà wá yà. Ẹ̀sán mi dáadáa. Ẹni Masha Allah. La quwwata. Ṣé rí wáàsí ti pọ̀? Wáàsí ti pọ̀.
Bí ẹ bá ti gbogbo àwọn àjàsà táwa tó máa ń fi sí díẹ̀díẹ̀. Tábà ti fàjàsà yẹn sí díẹ̀díẹ̀, á kàn tẹ̀ sí ibi tá a fẹ́ tẹ̀. Yóò sì lọ fà, yóò sì tá a fẹ́ tó ń ṣe òun, á kàn fi síbẹ̀ lẹ́ẹ̀kan náà. Àmọ́ níyà yìí, àdúrà mo rí pé bàbá yìí nídìí, ojú ti pọ̀ jù lára wọn. Ojú pọ̀. Kìí sì ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn sí ni náà nínú rẹ̀ dùn tán. Àyèmáyé rẹ́rìn tó jásí pé rẹ́kú ní mẹ́lọ́kàn ẹ̀. Àwọn ọ̀rẹ́ ojú tí ó sì máa ṣàbúrú. Kẹ́ mú àgùntàn àti àgbò kẹ́ mú wọn lọ́wọ́ láì jẹ́ máa fà wọ́n lọ àbí kí wọ́n máa tẹ̀lé yín. Tó bá wù yọ padà, tó bá wù yọ máa tẹ̀lé yín. Kò rí bẹ́ẹ̀ fọ́nà èèyàn. Ọmọ èèyàn lè tẹ̀lé yín báyìí mọ iye ọdún, ó sì ti bá tiẹ̀ jẹ́ ọmọ. Ọmọ èèyàn ni ó máa tẹ̀lé ọ. Yóò máa dégbá, yóò máa gbáwo. Nọ́mbà 1 eléyìí fún ayé sí. Wàhálà sí dáhùn yìí. Gbogbo olú àwọn bí Ọlọ́run ó yà yín yà. Ẹni Masha Allah. Ẹ wí bẹ̀ dáadáa o. La quwwata illa billah. Yàrá iléyá ti dé tán. Iléyá ti dé tán. Ó kú díẹ̀ báyìí tá a wọnú iléyá. Ẹran tẹ́lẹ̀ omi ìbára náà wọ́n fi ṣe ọ̀fọ̀ rẹ̀. Ọlọ́run ẹran tá a bára lọ májè ojú òun ni wọ́n fi ṣìtúrà. Májè ẹran tá a bára ẹran lọ́ra ni màálù lọ́ra ni. Gbogbo ń tọ́ bá lè wúrà tó fẹ́ fi ṣe léyà lọ májè ó jẹ́ kóun náà ni wọ́n fi ṣe ọ̀fọ̀. Ẹ̀sà mi dáadáa. Ẹ̀sà mi dáadáa. Kí ló dé táwọn èèyàn sàmí báyìí? Torí bọ́lọ̀ ń dá ọ sí tó ń rí jẹ tó ń rí mu kò jọ ọmọ bọ́lọ̀ ń bẹ tí ń pa àwọn èèyàn lé mọ̀. Ájìmùtì Ọlọ́run ti ṣe ó ti já sọpẹ́. Wọ́n wá ń sọ fún mi lótẹ́ẹ̀lì lánàá wọ́n ní àwọn láìkì mi púpọ̀ gan ni. Bàbá Màdìbò wọ́n ní àwọn láìkì mi gan ni. Bẹ́ẹ̀ni ká wá ń sọ fáwọn àbúrò àwọn kan láti London àfa ọ̀tẹ́ yẹn mo kó jẹ gan ni. Gbogbo ayé ló láìkì àfa rẹ̀. Gbogbo ayé ló láìkì. Wọ́n máa ń láìkì wọ́n máa ń láìkì ẹ̀. Báyìí wá ṣàdúrà kan fún mi pé ní kankan ní í ṣe fọ́lọ́hún. Fọ́lọ́hún fi ń fẹ́ mi bẹ́ẹ̀. Gbogbo tí ń ṣe fọ́lọ́hún wọn ni Ọlọ́run ní máa rí ṣe lọ. Ọ̀rọ̀ á ní kí ni ṣe fọ́lọ́hún. Àwọn mi wà ní kíjímọ̀ mo ṣe. Wọ́n ní kíjímọ̀ o. Àyèmáyé àwọn tó ṣe kíjímọ̀ jù mí lọ tí ọjà ṣe kankan. Ẹlòmí ó sì tún sọ pé àníyàn la ní. Ẹlòmí náà láníyàn kò rí bẹ́ẹ̀. Mo kàn sáà rí i pé bọ́lá ń sáàsì fẹ́ ṣe mí ló ṣe. Àánú lò ní. Ìdí ń jà àánú Ọlọ́run tí ń bẹ lára èmi pẹ̀lú yín Ọlọ́run má jẹ́ kó kúrò bẹ̀. Ẹ sàmí dáadáa. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Ẹ bá wọ ẹ̀yà fà. Allahu khayrun amma yushrikun. Ó pè é àfà tẹ́ ń wé òun ẹ̀fẹ́ máa ń dá yẹrẹ gbèsè yìí. Alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma. Everybody look at that. Alhamdulillahi wa salamun Ọ̀pọ̀ fẹ́ bá wà jálá sí ti bọ̀. Allahu khayrun. Gbogbo àwọn tí ń jà wọn máa fún wa ní ewu mẹ́. Bàbá máa bọ́ fún wa kó máa lọ fáfáfá. Wọ́n àlá ibadihi alladhina istafa. Allahu khayrun. Alẹ́ lómi ò ní kọ́lé láyé tí èkú. Alhamdulillahi. Èyí kìíní ò ti ṣe lẹ́yìn. Ó fẹ́ ra mọ́ ọ̀rẹ́ aláwọ̀ nígbà
àwọn àbá àti ìsìnkẹ́ ń dá. ẹni ọlọ́run máa ń bẹ lára rẹ̀ kó ní Allahu Akbar. ẹ̀wù bẹ̀ dáadáa. Allahu Akbar tí mo ní kí wọ́n gbé tóbi tó tún ń jẹ máa wí wọn. wọ́n kí òun sáwọn kan lọ́wọ́ níjà fẹ́jọ báyìí. wọ́n ti àwọn akambọ́ọ̀lù ń lé ẹlẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. ọwọ́ tí mo ní o gbé sókè fọlọ́run yẹn wọ́n sọ fẹ́ wọ́n ń dàrẹ́ ti ọwọ́ ẹ̀ lòdì báyìí bẹ́ẹ̀. ọwọ́ yẹn ṣiṣẹ́ náà. ti tó kọ tọkọtọ. Kùránì ló sọ wá di bá ti rí. Kí ni jẹ́rẹ̀? Ẹ̀yà kẹ́hùn fẹ́yìn kẹ́hùn mẹ́rin. Ẹ ń kẹ́hùn. Ẹ̀yà ọba Yorùbá ẹ̀lẹ́bí ò ní sunkún. Bẹ́ẹ̀ bá yóò gbọ́ Muhammad dáadáa ìlú ìṣàkóso. Ọ̀kadìgbò ló wà. Ọ̀kadìgbò. Máa ti ń jẹ́rẹ̀ yìí. Ẹni ọba lóun fẹ́ dìgbò lu ọ̀kadìgbò, wọ́n kàn gbangba kú dànù. Ó dìgbò lu kò ní máa ti dìgbò lu. Lábòsí ló jẹ́ kọ́rọ̀ yín orí báyìí. Lọ́rọ̀ ẹ̀yìn ló jẹ́ kọ́rọ̀ yín orí báyìí. Ẹ̀dẹ̀ gbàtán fáwọn aṣáájú. Ẹlọ́yà gbogbo ẹni tí ọba ti lọ́yà yọ padà tọ̀yà. Tí wọ́n sùn dé. Olóyà. Torí nǹkan fẹ́ gbà lọ́wọ́ àwọn olóríire ló fi lọ́yà. Wọ́n padà di ọ̀yà. Tí wọ́n yà dé yàgòyà. Ẹlọ́yà. Ọ̀kadìgbò ẹlọ́yà. Mo máa hán bẹ́ẹ̀ máa fi báyà wa. Mo jí ń dá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ máa fi bá mi sọ̀rọ̀ nípa wọn. Ẹlòmíì yóò dá sí yín lójú yín. Orí burúkú ni wọ́n ṣe lẹ́yìn. Bẹ́ẹ̀ bá rẹ̀ ni tí ọlá tí ń yòkó tọ́lọ́lá tọ́lá ọ̀hàn lára rẹ̀ ẹ fura sí. Kí ló ṣẹlẹ̀? Tó ń tẹ̀ lọ́lọ́lá tọ́lá ọ̀hàn lára rẹ̀. Wọ́n náà ló sì fà sí dá. Ẹ ní kéta. Yẹ́ta ẹ̀bí àlùmọ̀dé fún ẹ̀yìn. Ẹ lábòsí. Wọ́n náà ló sì fà sí dá. Ẹ lọ́rọ̀ yìí. Wọ́n náà ló sì fà sí dá. Ẹ sì dànkan rú. Báyà bá máa ń ká dàrú fún ọba máa pé wọ́n lọ ń dàrú ọlọ́wọ́n padà tú àṣírí rẹ̀ báyìí tó má dàrú ni ọ. Ṣé náà wá dàrú ẹyin? Ẹ̀bí àlùmọ̀dé fún ẹ̀yìn. Gbogbo wa la wáyé àyín bí ipá àdébí ká lọ. Wọ́n náà ló sì fà sí dá. Bàbá wa ló kúrò láti lọ yìí. Bàbá wa ló kúrò láti Ìbàdàn yìí. Èló lẹ fẹ́ fún wa. Èló lẹ fẹ́ fún wa. Ṣé wàá já wá bá ti wá yìí? إنما الأخلاق روح. Bàbá yìí mo máa ti wà ní sìkèésì ọgbọ̀n ọdún. إنما الأخلاق روح. Kò sì sí dáadáa tí wọn kì í ṣe. Lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ pọ́jẹ́tì tí mo ṣe yí bàbá máa dìbò. Tí mo bẹ̀rẹ̀ pọ́jẹ́tì. Ọlọ́run ló máa yẹ mílíọ̀nù. إنما الأخلاق روح. Wàláì bàbá wa tó gba góòlù tó wí mítà. Ṣé àgbákò? Wàláì bàbá tó gba góòlù wọ́n wí mítà. Ìwọ wá wí mítà. Bí wọ́n ti ṣe ní kọ̀kọ̀ ni wọ́n ṣe ń gbangba mú sọ fún
إنما الأخلاق روح. Gbogbo àwọn olórí ìta wa bá wọn doló lónìí. Àdúrà ń bọ̀ lẹ́nu bàbá wa kí ó gbàgbọ́. Bàbá ní kí yẹn jẹ́ tẹ̀yìn máa jẹ́ sẹ́kùnrin. Bí wọ́n bá ń sọ tí ń dùn, ẹlòmíì náà ní tí ó sọ tí ó dùn. Tó tiẹ̀ lọ. A kì í lo gbogbo àsìkò tó ń ti torí bí wọ́n fi ọ síwájú nìkan. Má bá àsìkò jẹ́. Bàbá ní bínú ti tóbi tó lè yọ fi so. Ọba ń fàní ẹlòmíì jẹ. Àwọn àbáàní ń bẹ ń kálẹ̀ táwọn náà ṣàdúrà yìí. Ìyá wa, èyí tí màá ń gbà ń gbọ́ pẹ̀lú eléyìí lọ. Ẹ̀yọ̀ wá Nábì Muhammad. Nǹkan kan ò ní ṣe yín. Èyí tá a sì ṣe lónìí, Ọlọ́run ó ṣe ní bísí rẹ̀. Ẹ bá ń ṣàlékún wọn. Ẹ dákun fẹ́ rí owó tẹ̀ mú wá yìí. Àwọn àbá pọ̀ ń kalẹ̀ púpọ̀. Àwọn àbá pọ̀ ń kalẹ̀. Tó máa wá di pé ọtẹ́sì kó gbogbo owó lọ. Ẹ dákun gbogbo owó. Èló náà ni gbogbo owó tí wọ́n mú wá yìí ní sí. Wọ́n ní ó kó ìyá ńlá ìyá owó lọ. Má wí bẹ́ẹ̀ kó ìyá ńlá ìyá owó kàkà. Èé gba owó fún yín ní sí. Bẹ́ẹ̀ni, èé gba owó fún yín ní sí. Insha Allah. Torí ẹ ti ṣe ń tọ́ dáa. Allah. Kò sì dáa ká jojú yín. Àgbọ̀dọ̀ jojú yín. Aláwọn àti àwọn ojú kan bẹ́ẹ̀ á lè jẹ́. Ájì àtúngbà. Nígbà tó ti tẹ́jú, ó gba ní ojú àbá, yóò máa wo bàràbàrà. Allah. Gbogbo ẹni ọba mọ̀ pé ìjókòó tóun wá yìí, òun náà fẹ́ ṣerú ẹ̀. Àbẹ́ yìí tóun ti ṣe, òun ò fẹ́ kó bàjẹ́. Ọ̀yá máa mú owó rẹ̀ bàbá yìí. Pásítọ̀ ti mọ owó wá ní Nàìjíríà. Èmi mo ní gbogbo owó lẹ̀ máa ṣe ẹ̀ ẹ̀ má kó mo kó ẹ̀dá kù. Sọ́wọ́ jẹ́ ẹ̀dá. Ilé bí bá fọ àìní. Àwọn àfáàní owó tẹ̀lé nínú. Ilé ìlà. Fọ̀dọ̀ ayé tí. Prince. Ilé bí. Aláàfin gbọ́dọ̀ yà yìí. Ní. Bàbá wa ní kí n ṣàdúrà fún yín kókó gbàdúrà yín ó tún máa lọ sókè. Ilé bí. Ájì Sàídì Yorùbá lóko.